ló ti wá. Kò sí ìjà àdúgbò wọn bẹ́ẹ̀ sì. Wọ́n kó ní ẹ̀ náà wọ́n padà fún ìgbà tó ń fa yín. رضيت أن رسول الله وعدني ونبي عند رسول الله معمول عند رسول الله معمول. Ọjọ́ tí wọ́n fẹ́ jẹ́wọ́ kò ní bá mọ́. Iṣẹ́ máa ń dá nǹkan ìgbà bẹ̀rù ẹ̀rù. Wọ́n bá sin náà tó gbà gbà. Wọ́n bá ní ọ̀tọ̀ tó bá jáde kí á máa wá lọ fẹ́ gbà lóyún. Àwọn èèyàn bèèrè sí inú ìyá bèèrè fún ìjà táwọn àwọn ará ìlú ní àwọn àyè sí. Àwọn dáwọn ti kú ní wọ́n gbọ́dọ̀ sí lẹ́nu. Bí ti ṣe Adámu ṣe lè kó tó bẹ́ẹ̀ fi hàn mí, ṣé Adámu ló fi lọ? Wọ́n ti kú wọn. Ó lè tó máa ṣe lọ́gbà kò sí tó ní àná ọ̀bá ní ilé àmọ́ ìlú tí ó ṣe. Ọjọ́ ìgbà tí a bá àbí orí jù.